adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Allah tí ó ṣàánú wa tó ṣe wá ní mùsùlùmí. Ìṣe wá ní mùsùlùmí yìí tó jẹ́ ẹ̀sìn tó fún ìmọ̀ ní agbára àti ìwádìí ìmọ̀ ní wà ní tí Islam sọnù ìmọ̀ ní wà ní lọ́lọ́wọ́ bá ti sọ náà Al-Qur'ani pé fas'alu ahla dhikri in kuntum la ta'lamun. Gbogbo ń tọ́ ọ̀bá ti yọ lọ bèlú àwọn tó yé a kì í dàgbà mọ akínmàrin. Adúpẹ́ pọ̀ lọ́dọ̀ Ọlọ́run lórí program tá a ṣe lánàá mo gba ìpè tó pọ̀ gan-an, mo gbà pé lọ́dọ̀ àwọn èèyàn gidi, mo tún gbà pé lọ́dọ̀ àwọn èèyàn gidi torí pé ṣe rí mo ní mo gbà pé lọ́dọ̀ àwọn èèyàn gidi, àwọn èèyàn tí wọ́n jẹ́ wípé Ọlọ́run ti bàbàrà wọn, wọ́n dá bí bàbàrà tẹlifíìn náà mọ̀, èèyàn gidi ni wọ́n. Mo ní mo tó wá gbà pé lọ́dọ̀ àwọn èèyàn gidi, yes, àwọn èèyàn tó jẹ́ wípé fúndì kan àbídì míì kò jáwọ́ tí ìdá bàbàrà mọ̀, ẹlòmíì ni wọn náà ti bàbàrà torí pé gbogbo ẹni tọ́lọ́run bá ti dá ó ti bàbàrà. Ní tọ́lọ́run bá sọ náà Al-Qur'ani ó ní pé walaqad karramna bani Adam, Ọlọ́run ní gbogbo ẹni tá a bá jẹ́ pa àti dá tọ́jọ́ mà nẹ́bí Adam karramnahu, àwọn Ọlọ́run bá ti bàbàrà rẹ̀. So a jẹ́ wípé ọtọmátìkì bí bàbàrà òun ni kí wọ́n bí yàn, òun ni kọ́lọ̀ wọn dá yàn kí wọ́n wá bí yàn kó jẹ́ èèyàn, because olóbi jẹ́ wípé Islam respect human dignity. Ọlọ́run ní walaqad karramna bani Adam, Ọlọ́run ní gbogbo ẹni tó bá ti jẹ́ èèyàn àwọn Ọlọ́run bá a ti sàpẹ́lẹ́ fún wọn. Nínú àyà míì Ọlọ́run ní laqad khalaqnal insana fi ahsani taqwim. Those verses, those Quranic verses are telling us about human dignity, that is èèyàn pàtàkì. So pé èèyàn wá ń bú mi àbẹ́yàn ń ṣépè àbẹ́yàn ń búlì mi lọ́dọ̀ tèmi kò sọ pé kò bàbàrà, òun ni ọ̀rọ̀ kù sí lọ́wọ́. So in a nutshell mo gba kọ́ọ̀lù tó pọ̀ gan, àwọn èèyàn ńláńlá wọ́n pè mí, wọ́n sọ opinion wọn. Àwọn èèyàn ńláńlá náà on the other way round náà àwọn náà pè mí, ẹlòmíì èpè ẹlòmíì èébú, gbogbo ẹ̀ àkàsàrà. Mo wá padà discover pé ókè in tó ń ṣẹlẹ̀ ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń ṣépè tí wọ́n máa bèèbù kì í ṣe gbogbo wọn lálẹ́ pè lálábòsí o, ẹni tọ́rọ̀ òye pọ̀ nù wọn tọ́ra rí ẹni tí wọ́n máa sọ pé kí lẹ mean, àwọn sọ pé kíní kan ìfẹ́ dápẹ́ nìkan kan nínú àwọn tọ́rọ̀ involve lónìí, torí pé mo fẹ́ educate àwọn èèyàn. Pípẹ́ táwọn èèyàn pè mí ó ti jẹ́ kí a wò pé ókè ẹ jẹ́ kí a wo kí ló máa jẹ́ outcome of the act. But I want to say that doesn't stop enlightening people. It doesn't stop, educating people regarding the matter at hand. Okay, they need an enlightenment. Ẹ já sọ wípé police interstate arrest. Police interstate arrest. Ẹ má bínú tí máa ń sọ̀rọ̀ mí bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta. Ṣé ọmọ ó ti mímí lára teacher ni mí? I am a teacher. So tutor ni mí. So police interstate arrest under Nigerian constitution, right or wrong? Ibi tá a fẹ́ lọ lórí nù pé kí ọlọ́pàá kó ti Kaduna wá kó wá arrest èèyàn lọ́yọ̀ state, àbí kọ́lọ́pàá ó ti Ọ̀yọ́ state kó lọ arrest èèyàn ní Sokoto, ṣó lẹ́tọ̀ọ́ àbí kò lẹ́tọ̀ọ́ nínú òfin orílẹ̀-èdè wa tá a mọ̀ sí Nigerian constitution 1999 as amended. Because ẹ rí àwa mùsùlùmí gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé ẹ̀sìn wa ìmọ̀ ló ń pèpè sí, ẹ má jẹ́ àwa mùsùlùmí máa wà ń bi ìntàmọ̀ wa padà regret lọ́jọ́ ọ̀la tàbá ṣe tán bóyá wàdùwàdù àbí emotion. Ṣé àwa mùsùlùmí we should be able to distinguish between emotion and justice. At the same time we should be able to maintain justice and to give justice priority over hatred. Mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ yàtọ̀ tí ń bẹ láàrin emotion àti justice. Ká máa káànú èèyàn pé ọ̀nù rẹ̀ ní í ṣe wá àti òdodo. Wọ́n mú yẹn sí àwa rí i pé kò lápá kan apá kan rẹ̀ ti gé, wọ́n wá mú kó jalè, àwa ní a fẹ́ gbẹ̀dájọ́ òdodo kalẹ̀ fún ẹ wá ní sì ṣàánú rẹ̀ níbẹ̀ rí pálápá kan ni emotion ní alápá kan tó ń sọ yẹn, justice gẹ́gẹ́ ni pé ẹni tó bá jalè kí lòfin ní ká ṣe fún. So we should be able to distinguish. Ó yẹ káwa mùsùlùmí gẹ́gẹ́ bí ẹ̀sìn tó ń pèpè sí ìmọ̀ ní tiẹ̀. Islam ẹ rí i pé èmi ti máa ń sọ tipẹ́tipẹ́ wípé ẹ̀sìn tiwa yìí mùsùlùmí là ń pè, ìyẹn ní jẹ́ defensive game. Mùsùlùmí là ń pè and defend Islam. Islam a kì í attack and defend ìgbà táwọn rí pé defensive game yìí ó ti fẹ́ pọ̀ jù, ó ti ń fún àwọn èèyàn míì
ní àǹfààní àti máa attack wa bí ẹ bá ṣe ń defend náà ló máa attack. Mẹ́ta lọ̀rọ̀, you can defend, you can attack and you can score. Ṣé rí aim Islam from inception ni to defend Islam, but by the time you are defending something, when an attacker is now attacking you, you should change your style. You should add attacking to that defensive style. Therefore you defend and at the same time you attack, because tó bá ń guide right bí ṣe ṣe yìí tó kàn guide ẹnìkan gbé blow wọ́n kàn guide ó kàn guide kí blow rẹ̀ mọ́ra bá ọ ní ojú. Tó bá ti di pé ó kàn guide bó ṣe ń guide nìkan yẹn tó ń defend nìkan yẹn, attacker tó ń bẹ́ẹ̀ fà owó ọmọ aláàyè súnmọ́ jù, tó bá ti wá ń súnmọ́ jù ó ní defensive tó ń gbá yẹn kò ní wúlò mọ́, àfi kó defend and at the same time you attack. So attack yẹn ló wá máa mú kéèyàn score wa. By the time tó bá ti attack ó defend rẹ̀ attack yẹn ni wọ́n lè fi wá gbé súnmọ́ ẹni yẹn. Islam àti ẹbọ ní style tèmi I call Muslims only. Mo dẹ̀ máa ń pariwo pé mi ì sọ pé kẹ́lẹ́bọ má ṣẹbọ, mùsùlùmí ni mò ń sọ pé kó má ṣẹbọ. Tẹ́ bá lọ wo gbogbo programs mi, that was my style, that was my adopted style in the past, and that was regarded as defensive game. Mùsùlùmí ẹ má ṣẹbọ, mùsùlùmí ẹ má sìn gbẹ́rẹ́, ó náà mo tún sọ yìí o, mùsùlùmí ẹ má forí balẹ̀ fún ère, mùsùlùmí ẹ má ṣe òkúta, mùsùlùmí ẹ má ṣe igi, mùsùlùmí ẹ má bọ odò, mùsùlùmí ẹ má bọ òkè, mùsùlùmí má gbé eégún, mùsùlùmí má yẹsẹ́ wò, mùsùlùmí má so nǹkan má dì í, mùsùlùmí má so nǹkan kọ́ ilé. Bẹ́ẹ̀ ni ṣe máa ń ṣe nìyẹn, and that was my style. Mo ń defend my religion and the people of my religion. Mùsùlùmí ẹ má mutí, mùsùlùmí má fọtí lọ́sẹ̀, ẹ kó di zina, mùsùlùmí má jóògùn, má sìn gbẹ́rẹ́, má fi nǹkan wọlé, má pọ̀fọ̀. Style tèmi nìyẹn látilẹ̀ títí tó fi wá di pé mo wá ń rí pé attack ń wá fún Islam. Game tí mo dẹ̀ máa gbá ni I can defend and at the same time I can attack. So látara bá ṣe wọ́n attack yẹn làwọn ń score. Tànàlú nà mí mẹ́ wà nà lù mí nkùn. So kò sẹ́ni tó àwọn òjàjà ẹ̀sìn ìjà ẹ̀sìn kan kò make sense kí ẹ máa jàjà ẹ̀sìn náà. Èmi tí mi ń sọ̀rọ̀ yìí gbogbo mother side mi Christian ni gbogbo wọn. Màámi ló convert to the Muslim when she got married to my father. So bóyá ẹnì kan ṣe àṣọ pé kí n lọ máa pa Christian and ìdílé onífá bẹ̀ ni wọ́n kan tó di Christian. So ní sáàjì màámi fájòyè ni wọ́n jẹ́, so fájòyè ni wọ́n ń tẹ̀dí sí. Bẹ́lẹ́gbẹ̀ jà ọba Christian jà, but kò sí ẹ̀rí sọ fún wa wípé ká má ra ọgbà dí oko wa, nǹkan ní tiwa, gold di tiwa, diamond di tiwa ní Islam, and that is why tá a fi rágbà di. But a rí pé rágbà di nìkan yẹn kò fẹ́ ká mọ́lẹ̀ Yorùbá, because attack ń wá àwa náà wá ń fún ní jáde padà, ó wá dọ̀ràn. Ẹnìkan ò lè gbé ẹnìkan nílẹ̀ Yorùbá wa yìí torí pé ó bú Allah, ó bú Muhammad, ó bú ẹ̀sìn, torí kíni? Torí ipa amòfin. Kìí ṣe pé ẹni tí ń bú Allah, tí ń bú Muhammad, tí ń bú Kùránì gẹ́gẹ́. Ẹ rí i pé kìí ṣe pé nípa sọ ni wípé ológun, oníṣàngó, eléṣù, ẹlẹ́bọ ẹ má ṣe mọ́, mùsùlùmí má ṣèṣù, mùsùlùmí má bọ Ṣàngó. Àwọn mùsùlùmí ńlá lè máa bú pé ebi mùsùlùmí ni wọ́n ní ya. Ọlọ́run ṣe wá ra mọ́tò fún ọtọ́ lọ bọ Ògún, kò sínú ìlànà tiẹ̀ irin lògún. Ẹlẹ́bọ kan ò lè wá torí yẹn wá gbé ni. Tẹ́lẹ́bọ kan náà nílẹ̀ Yorùbá tó bá ń sọ fún ẹlẹ́bọ ẹgbẹ́ rẹ̀ wípé ebólógún ni wọ́n, ó ní ẹ má bá wọn kírun, ìrun kíkí ọ̀dà fọlọ́gùn, wàláì tàláì òbú ẹ̀sìn ni, òdodo ló sọ. Tó ní Ṣàngó bá rí ọmọ rẹ̀ tó ń kírun tó wá ní Ṣàngó ṣe kíní kan, ṣe bí Ṣàngó ní bàbá tiẹ̀, ìrun kíkí ọ̀dà fọ́níṣàngó, òdodo ló sọ. Mùsùlùmí kan ò lè lọ gbé oníṣàngó yẹn pé ó ní ìrun kíkí ọ̀dà, ó ní ìrun kíkí ọ̀dà fọ́níṣàngó, òdodo ló dẹ̀ sọ. So bẹ́ẹ̀ náà ni ẹlẹ́bọ kan ò ṣe lè wá gbé mùsùlùmí tí mùsùlùmí bá sọ wípé kí ló dé, ó ní ẹ̀dá òun mọ́tò tó ń ra òun mọ̀ ní kó wọ́n bọ̀ ògùn torí accident, a'udhu billahi minash shaitani rajim, wọ́n bọ́ ta ká òsì dànù. Mùsùlùmí èèbọ̀ ògùn bíbọ èèwọ̀ ni fún mùsùlùmí, kò dìjà, òdodo mùsùlùmí náà sọ. Okay, ẹ jẹ́ ìṣàdúrà kan sìn. Ọlọ́run méje ṣẹbọ láíláí àti ní àtàtìrẹ́dìrán mi, àmín. Tẹ́mi náà bá rẹ lẹ́bọ tó bá ní àtọ́ àtàtìrẹ́dìrán Ọlọ́run méje òun ṣe Islam, mo lè sámi fún gan. Torí pé ẹlẹ́bọ ni, ẹ rí i pé ẹnìkan ò lè torí ìyẹn máa gbé ẹnìkan. Ṣùgbọ́n kí n rí ẹlẹ́bọ kan sìn, olóògbé kan pé ẹni Ògún ní ń bọ. Kí wá mọ̀, kí wá mú ẹni gẹ́gẹ́, ó kọ ẹni gẹ́gẹ́, kí wá máa mú bọnu, kí máa gbé fídíò rẹ̀, kí máa gbé fọ́tò rẹ̀, kí máa nàka sí pé ẹ̀rí ẹlẹ́rù bọ̀kúbọ́kú, òpònú tí ń bọ̀gún, dèdèrè, bóyá tiẹ̀ wá jọba, kí máa ní ọba dèdèrè, 419 ọba torí pé ń bọ̀gún, torí pé kò ṣe ìsìlámù mi rárá. Ó ti dìsáàvù
kí n tọwọ́ òfin bọ̀ báwọn. Tí èmi náà Al-Mudiru Ajigini tí n bá rá ológun kan mú sìn tí mo bẹ̀rẹ̀ sí sọ pé ẹ̀wọ̀n ológun yìí ìwà ògùn kọ́ mo tó ń sọ mọ́gẹ́ mo wá ń dákọ̀ òun gẹ́gẹ́ personality ẹ̀ ṣàkíyà rẹ̀ personality rẹ̀ gẹ́gẹ́ mo wá ń gbé wá sórí screen. You can never see me doing such abadan, mi ò lè ṣe. Tẹ́ ẹ bá fi tí n bá gbé fọ́tò èèyàn mo fẹ́ advise ẹ ni tàbí kí n fẹ́ sọ nǹkan tó ṣe fún tí ò da lọ́nà tó make sense tó yẹ pé tá a bá lọ jókòó báyìí mi ní sọ kankan tí màá padà wá dọ́ bojú kódà bí wọ́n bá ní padà bá ojú wá sọ kan gan pé Mudiru níta sọ nípa chief kìnìkan yìí àbí níta sọ nípa mr kìnìkan yìí tàbí níta sọ nípa ọ̀nkù kìnìkan yìí alájà kìnìkan yìí tí wọ́n bá padà wá yanjú ẹ̀ ojú kí lẹ́mọ̀ fi ra yín láyé mi ní sọ tí ó tì mí lójú tàbí tí ó ti àwọn ọmọ mi lójú tí wọ́n bá rí lọ́la pé ẹ wo Facebook gbé kìnìún wá after 15 25 30 years tí bàbá yín ti sọ ọ yẹ kẹ́yìn ọmọ rẹ̀ ọdọ́ bojú mi ní sọ tí wọ́n fi sọ pé kí n jáde wá kí wọ́n á máa sọ pé èmi lágbájá ọmọ lágbájá tẹnu gbé mi tí mo sì ba lágbájá ló kọjá ẹni tí mo pè ló léwu èyí so lè ẹnu ló gbé mi o kó foríjì mi o abadan mi ò ní sọ pẹ̀lú ògo Allah subhanahu wa ta'ala mi ò ní sọ torí pé mi ò sí lára àwọn ọ̀rọ̀ wù mí sọ mọ̀ wá ń bẹ sọ̀rọ̀ mi ò sí lára wọn mi ò sí lára irú àwọn yẹn bẹ́ẹ̀ abadan pé go and retract what you have said. The only thing I can retract ó ní tí n bá sọ ń pa ẹ̀sìn ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ànábì tó wá jẹ́ pé mo wá padà rí pé bí mo ṣe dájọ́ yẹn kọ́ ó rọ̀ mí lọ́rùn pa because retraction gbẹni tí ẹ fi máa mọ̀ yẹn ní pàtàkì nígbà tí mi kì í ṣe màláíkà and I am never claiming to be an island of knowledge. I can retract that at the same time tí n bá pìtàn bá mo pìtàn ìlú kan ìlú yẹn ó rí báyìí lórí mi ní pìtàn ìlú lọ́nà tí ò da tí n bá rá àwọn ọmọ oníkan tí wọ́n bá ń kọ́ o báyìí ni mo lè retract yẹ ṣùgbọ́n láti mú ẹnìkan báyìí nítorí pé ẹ̀sìn wa ò papọ̀ ìwà sọ̀rọ̀ lọ bí ẹ̀sìn mọ́ ó wá jẹ́ pé ṣàṣìyà rẹ̀ personality rẹ̀ gẹ́gẹ́ ni màá wá máa tọ́ bọ̀ wípé ẹni tí mo mọ̀ pé kì í mi ìmọ̀ bó lè ní bó lè kọ́ kí wá tàgẹ̀ ní olè ẹni tí mi ìmọ̀ bóyá 419 ní bóyá 419 kọ́ kí n tàgẹ̀ ní 419 ẹni tí mi ìmọ̀ bóyá aṣẹ́wó ni àbáṣẹ́wó kọ́ kí n tàgẹ̀ láṣẹ́wó kí n máa ra ìbú fún yàn I will not do that kí n máa defame reputation yàn ẹni tí mo mọ̀ pé yàn pàtàkì ni ọba ni olórí ẹ̀sìn ni kí n máa wá yàkàyàkà yìí kí n máa yẹ̀yẹ́ I will never partake in such. Therefore mo dúpẹ́ pọ̀ lọ́dọ̀ Ọlọ́run. Now mo wá ní ẹ̀yẹ èèyàn náà kan tẹ́ wá ń sọ fún wa pé àwọn afá báyìí nǹkan báyìí àwọn ìṣọ́ ọ̀lọ́bẹ̀ you don't compare. Tá a bá wà lórí fíìdì tá à ń gbá bọ̀ wíńgì tí kálukú ń gbá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ fi kálukú lẹ̀ pẹ̀lú àníyàn rẹ̀. Ẹni tó wà ní tí ń gbá number 5 tó bá lọ ṣèṣì lọ inú ilé náà kó ń fẹ́ lọ score tẹ́yìn bá jòmọ́ lọ́wọ́ wọ́n máa bú wíńgì ọ̀tọ̀ọ̀tọ̀ ni kálukú ń gbá. Ọlọ́run náà wá san kálukú lẹ́san according to àníyàn tó bá fi ń bá ìsìlámù lò. Èyí tẹ́ ń sọ pé wọ́n ń gbowó ni ẹ̀yin lẹ́mọ̀ àwọn tí ń gbowó ẹ̀yin lẹ́mọ̀ bí tán ti ń gbowó èmi ò gbowó níbi kankan tèmi tí ń bá rówó èmi náà láìkẹ́ o torí pé sẹ́ tí mo gbé lọ́jọ́ mówó ṣùgbọ́n bí mo ṣe ń sọ yìí àánú Ọlọ́run náà ló wà pẹ̀lú mi kí n tó sáré sọ fẹ́yìn tẹ́ ẹ̀ máa sọ pé kò ní sẹ́ni ẹlòmíì ni Ajígini sọ ò ní sẹ́ni ìwọ gẹ́gẹ́ lẹ́yẹ kí n bí because orí platform tèmi mo sáwà kí ni wọ́n wá lórí platform mi tí wọ́n náà bá ń ṣiṣẹ́ sọ lórí platform tèmi rí pé mo ṣe program ok tó wá jẹ́ pé program tèmi tí mo ṣe tó bá yẹ pé ń gẹ́gẹ́ ní sẹ́ẹ̀ nǹkan ìwọ gbẹ́yẹ́ lẹ́yìn kí n bí pé ṣó ò ní sẹ́ni àbí kí ló tó fi yọjú dé platform mi ẹja gbogbo yẹn lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé kí ni ẹ̀kan ẹbẹ̀ lọ àwọn èèyàn yìí tó súnmọ́ wa wọ́n mọ̀ pé nínú ẹni tọ́lọ́ ń sànú la wà ọlọ́mọdé àná ọlọ́wọ́ kó láyé wa now ṣé ọlọ́pàá Ìbàdàn ọlọ́pàá Ọ̀yọ́ state ṣó lè lọ mú yàn Kánò ṣọlọ́pàá Kánò ṣó lè lọ mú yàn l'Àbújá ṣọlọ́pàá Àbújá lè lọ mú yàn l'Ékòó ìdáhùn sí béèrè eléyìí òun ni pé bẹ́ẹ̀ ni totally absolutely yes apparently yes ọlọ́pàá Ọ̀yọ́ state ó lè lọ arrest èèyàn ní Ọ̀ṣun ọlọ́pàá Ọ̀ṣun ó lè lọ arrest èèyàn ní Lagos state ọlọ́pàá Lagos state ó lè lọ arrest èèyàn ní Kaduna state. That is answer to the question pé ṣé ọlọ́pàá state kan ṣó ní àǹfààní àti lọ arrest ní ibòmíì yes enlightenment ni mo fẹ́ ṣe fún lónìí. tábánikílẹ̀ rí wa ṣẹ́pá àwọn sọ fún pé gbogbo tí mùsùlùmí bá fẹ́ ṣe ẹ̀rí ni mùsùlùmí wá kí ẹ lọ section 214 gbogbo èyí tẹ̀ ń gbọ́ mi náà kìí ṣe ìbú kìí ṣe ìjà ní kó ọmọ sáré jà tí a bá ti sọ nǹkan tí ẹ lọ wádìí ọmọ nǹkan wọ́n tó sọ fún ọ instead kó o fi kọ́kọ́ lọ wádìí kí wọ́n náà gba ìmọ̀ yẹn kọ́ ọ ká sára kó o do ní mímọ̀ o tún bínú ṣépè section 214 of 1999 constitution as amended ó sọ wípé ọlọ́pàá ò ní jurisdiction yìí tó jẹ́ jurisdiction ni pé ibi tí ẹnu àṣẹ rẹ̀ mọ ọlọ́pàá ò ní jurisdiction ọlọ́pàá ò ní kí ló dé tó fi rí bẹ́ẹ̀ ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé ẹgbẹ́ ọkọ̀ tí wọ́n ń pè wọ́n NPF Nigeria Police Force sọ́dọ̀ tí sọ pé Nigeria Police Force wọ́n túmọ̀ sí wípé Ọ̀yọ́ state is a state under Nigeria Lagos state is a state under Nigeria Ilorin state Kwara state is a state under Nigeria Kaduna Abuja all those states the 36 states they are all under Nigeria therefore general institution àbí federal institution ni police force and that is why tá a fi máa pè wọ́n ní Nigeria Police Force NPF Nigeria Police Force therefore ọlọ́pàá state kan ó ní right àti lọ arrest ní state mi according to section 214
ẹ lọ wò ẹ kàn tẹ̀ sí Google pé section 214 of CFRN tójú bá rọ láti kọ́ ní ẹ̀gẹ́ pé 1990 Nigeria Constitution as amended kankan section 214 of CFRN ó rí tí ó gbé jáde fún ọ gédégbé pé Nigeria Police Force has no jurisdiction, they can arrest throughout Nigeria. A jẹ́ pé àṣẹ ọlọ́pàá láti arrest, àṣẹ ọlọ́pàá láti defend, àṣẹ ọlọ́pàá láti protect, àṣẹ ọlọ́pàá gbogbo ohun tí wọ́n fún ọlọ́pàá wípé iṣẹ́ tí wọ́n ọlọ́pàá máa ṣe rè wọ́n à ní jurisdiction ní Nigeria. Section 214 sọ bẹ́ẹ̀. Therefore mo rò pé mo ti answer question pé ṣé ọlọ́pàá Kwara State lè wá arrest èèyàn ní Ọ̀yọ́ State, mo ti answer rẹ̀. Tẹ́ bá lọ section 215 section 215 of CFRN ó ní gbogbo ọlọ́pàá 36 states pátápátá gbogbo wọn bẹ lọ́ndà IGP ẹyọ kan ṣoṣo Inspector General of Police. Section 215 kó gbogbo wọn sábẹ́ rẹ̀. A jẹ́ pé CP Ọ̀yọ́ State ó ń bẹ lábẹ́ IGP, CP Lagos State, CP Kwara State, Tọ̀ṣun tí gbogbo ẹ̀ wọ́n ń bẹ lábẹ́ IGP kan ṣoṣo. Ìgbà tó tún wá jẹ́ pé IGP ẹyọ kan ṣoṣo Inspector General of Police ní gbogbo ọlọ́pàá Nàìjíríà ń bẹ lábẹ́ rẹ̀. A jẹ́ pé CP Ọ̀yọ́ State ọmọ ọlọ́jẹ́ fún IGP, CP Lagos, CP kìnìkan ó dà láǹkì wọn kò jura wọn lọ. Láǹkì CP Ọ̀yọ́ State kò ju ránkì CP Lagos State lọ, ránkì CP Lagos State kò ju ránkì Kwara State CP lọ, ránkì Kwara State CP kò ju ránkì Ọ̀ṣun State CP lọ. Contemporaries ni wọ́n in rank. Therefore tí ọlọ́pàá kan bá kúrò ní Kwara State lọ́ndà CP ti Kwara State tó bá lè sọ̀kalẹ̀ sí Ọ̀yọ́ State, CP tọ̀yọ́ State náà ti mọ̀ pé ọmọ àwọn olódéhùn lásìkò yẹn ọlọ́pàá yẹn ń jẹ́ ọlọ́pàá lábẹ́ CP Ọ̀yọ́ State ni. Yóò bá ní gbogbo wa ẹ mọ̀ jàjà lábòsí. Ṣé bí gbogbo wa náà máa ń sọ wípé ẹ̀yin ò bá fẹ́ gbàgbọ́ nínú pé àjẹ́ lè ṣe yín, àwọn àgbà pàjẹ́ ń bẹ ṣùgbọ́n àwọn àgbà pé agbára wò lè káàyàn àfi tọ́lọ́ bá yọ̀ǹda kọ́lọ́ wa má yọ̀ǹda ọlọ́run lè yóò dì mọ́ ìyẹn ni ìjáwé ni mọ̀ sí bẹ́rẹ̀ pé bẹ́rẹ̀ ẹ̀yọ́nú ayé ẹ̀bù kílẹ̀ ẹ̀bù ẹ̀yọ́nú ayé àwọn ọ̀tá kó pàjẹ́ ń bẹ ṣé àwọn kankan ń bẹ tẹ́yìn ẹ̀yẹ́ máa ń sì gbọ́ ẹ̀ máa ń ṣe àwọn afáàsùn ẹ̀gbọ́ mọ́lájà òsì àjẹ́ wà àsọ pé ọ̀sájẹ́ ẹ̀gbọ́ àwọn ọ̀sọ́ pé ọ̀sájẹ́ ṣé àjẹ́ máa ń ṣèkà àwọn yes àjẹ́ máa ń mìnì láti ṣèkà ṣùgbọ́n agbára àjẹ́ ò lè ká nǹkan kan láti ṣe àfi tí ẹni tí ọwọ́ àjẹ́ bá bá wọn tó bá fi ọlọ́run lẹ̀ tọ́lọ́run adé àjẹ́ ń sí tọ́jọ́ wọ̀rẹ́ ọba ń tà ń sọnù. a'udhu bi kalimati llahi tammati min kulli shaytani wa hama wa min kulli aynin laama oògùn àjò táwa mùsùlùmí máa ń ṣe tọ́ra àjẹ́ mi yẹn náà. Yes, as simple as you had it. a'udhu bi kalimati llahi tammati min kulli shaytani wa hama wa min kulli aynin laama. So àgbàpàjẹ́ ń bẹ gbàgbà pé la yusibana illa ma kataba Allahu lana àjẹ́ ìlú fìfẹ́ kan ṣe wá àfi tọ́lọ́run bá dé sí wa. Ok, kọ́nà wa mọ̀ dé sí wa ọlọ́run fún wa ní preventive measure ẹ máa ṣe báyìí. Now gbogbo ẹ̀yin tẹ́yin wá gbà pé àjẹ́ máa ṣe yín tẹ́yin máa sí bẹ́rẹ̀ àjẹ́ tẹ́yin máa sí bẹ́rẹ̀ tẹ́yin máa lu ẹbu ẹ̀yọ́nú àjẹun ebe yìí náà máa sọ wípé eyẹyẹ àjẹ́ ilé ọ ní Sókótó ọ̀sá lọ Kàlàbá ibo lọ wà tó rí já ẹlẹ́yẹ. So ẹ̀yin gbà nínú gbàgbọ́ yín ẹ̀yin tẹ́yin wọ́n sọ̀gùn yẹn wípé tájẹ́ bá ti fàmì sí ẹnìkan láà ní Sókótó tẹ́ni bá sá kúrò fàjẹ́ tó bá sá lọ Kàlàbá tó bá ti ń láǹdì sí Kàlàbá yóò máa bọ́ sọ́wọ́ àwọn àjẹ́ ti Kàlàbá náà nítorí pé àjẹ́ ti Kàlàbá àti àjẹ́ ti Sókótó wọ́n ní connection ẹ̀ sí wá lè gbà yí pé ọlọ́pàá Kwara ó ní connection pẹ̀lú ọlọ́pàá Ọ̀yọ́ ó ní connection pẹ̀lú ọlọ́pàá Èkó ní connection pẹ̀lú ọlọ́pàá Kánò nígbà tó jẹ́ wípé gbogbo àwọn ọlọ́pàá yìí section 214 ló sọ pé gbogbo wọn lè ṣiṣẹ́ wọnú ara wọn ìyẹn ló fi fa tó fi jẹ́ wípé ọlọ́pàá tẹ́ rí ní Ọ̀ṣun state lóṣù yìí ó lè doṣù kan àbóṣù méjì tí ń bọ̀ kẹ́ ẹ padà rí pé wọ́n ti gbé lọ sẹ́kù which means pé kò sí Lagos State Police kò sí Ọ̀yọ́ State Police kò sí Kwara State Police in ti ń bẹ ní Nigeria Police Force and they are all under one IGP according to section 215. mo ti parí yẹn ọlọ́pàá lè arrest láti state kan lọ state mi yes ọlọ́pàá lè arrest. Ìbéèrè kejì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn béèrè lọ́wọ́ mi nítorí program tí mo ṣe lánàá to God who made me ọ̀pọ̀lọpọ̀ kọlù gan wọn ẹ̀jẹ̀ sùn tí bá fẹ́ sùn láì gúrúrú kọlù àwọn tẹ́ ń through WhatsApp call direct call ẹlòmíì send the voice note gẹ́ sí mi well mo rí pé iṣẹ́ tọ́lọ́ gbé fáwọn nìyẹn. Ìbéèrè mi tẹ́yìn mi ń béèrè ni wípé èèyàn dáre ní Ìbàdàn èèyàn dáre lọ́yọ̀ state ẹja sọ pé nìbàdàn ṣùgbọ́n ẹni tó dáre sí ààrẹ Èkó ni ààrẹ Èkó wá wò pé òun wá fẹ́ fi ọlọ́pàá Èkó gbé wọ́n wá fẹ́ gbé lọ sí kóòtù lẹ́kọ̀ọ́ nínú òfin ṣó ṣe é ṣe bẹ́ẹ̀ another question nìyẹn ṣé ẹni nínú òfin ó ṣe é ṣe bẹ́ẹ̀ tó bá wá ṣe bẹ́ẹ̀ ẹni tí wọ́n mú yẹn tó mọ̀ pé àwọn akérèdé Ìbàdàn ló ti dáre náà ẹ̀ ṣe wá gbé lọ Èkó ó ní àǹfààní tó bá dé kóòtù tí ẹ gbé lọ kó wá sọ wípé faramọ́kẹ́ ìdájọ́ mi ń bí torí pé kóòtù yìí lágbára lórí ìdájọ́ mi torí pé course of action ibi tí mo ti ṣe nǹkan ní kẹ́ ẹ ti wá lọ dájọ́ mi ṣùgbọ́n ṣé nítorí pé kìí ṣe ibi tó ti dárẹ̀ ni wọ́n ti fẹ́ dájọ́ rẹ̀ so sọ wípé kó resist arrest tọ́lọ́pàá bá wà arrest rárá kò sọ bẹ́ẹ̀ ó kàn láǹfààní wípé
ọlọ́pàá ti dé sẹ́yìn ọlọ́pàá ò ní ibi tí ò ti lè lọ arrest tiẹ̀. ìbéèrè mi ìtàtú béèrè ní pé sáwọn ọlọ́pàá ṣé wọ́n ní warrant of arrest, sáwọn ọlọ́pàá ní warrant of arrest, sẹ́yìn ọlọ́pàá ní warrant of arrest, ọlọ́pàá lè arrest, ọlọ́pàá ò ní warrant of arrest, ọlọ́pàá tó lè arrest. ooo afámẹ́dù ẹ̀gbọ́n tí mo wí ẹ lọ wo section 38 subsection 1 of the Police Act ní 2020 afámẹ́dù ọ̀gbọ́ section 38 subsection 1 Police Act ó ní ọlọ́pàá police can arrest with or without warrant of arrest. mo fẹ́ kẹ́yìn mọ ẹ wo ìmọ̀ ẹ ṣe pé àti dàgbà àti dáyé náà tó dán mẹ́ta o oní ìkan ṣe pẹ̀lú mọ́ o ṣó lè fún mi fóònù kan ìmọ̀ màmá ṣe ń gba fóònù kan black yàrá ọkùnrin yìí black ni wọ́n fi kọ́ sẹ́rí ẹ̀yẹ yẹn ẹ mọ̀ ẹ gbọ́ wàláì ẹ̀yin mùsùlùmí mo tẹ̀ láìkí kí ẹ̀yin mùsùlùmí kẹ́ ẹ mọ̀ ṣe nǹkan pẹ̀lú ìmọ̀ ibi ló wà kò ṣe kankan ìgbèkú ókè mú wa mo ti gẹ́tì tó ń sọ sẹ́rí ẹ̀yin mùsùlùmí ẹ̀yin ẹ̀mọ̀ mẹ́sẹ̀ bíi olójú dúdú ìmọ̀ mùsùlùmí ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn Islam ó ní fàkàṣà fún antagìtọ̀ aka wọn láti bẹ́ẹ̀ mú ojú dúdú kúrò fún yín ẹ̀yin mùsùlùmí àti liberate yín àti fún ní civilization ẹ̀sìn tí yín ló ń pèpè sí ìmọ̀ ẹ̀sìn tí yín ló ń pèpè kúrò bíi pé intanet àmọ́ ṣe yìí kí ni ìdí tẹ́ fi àmọ́ ṣe ẹ̀sìn tí yín nìkan ni so ẹ̀yin ẹ̀mọ̀ gba ìmọ̀ ni ṣé ọlọ́pàá lè arrest láì ní warrant of arrest yes ọlọ́pàá lè arrest láì ní warrant of arrest àpẹẹrẹ ni pé warrant of arrest yín dà no section 38 subsection 1 of the Police Act ó ní ọlọ́pàá lè arrest with or without warrant of arrest ṣé mọ́mí sì dínkù gbọ́ adé pé interstate arrest ó ṣe kí ni o ó valid ọlọ́pàá Èkó ó lè lọ arrest èèyàn ní Kano láì ní warrant of arrest tó bá sáà jẹ́ pé ọlọ́pàá ni tí ò dẹ̀ ń ṣe illegal duty ló lọ ṣe tọ́lọ́pàá bá wá lọ ní warrant of arrest ìyẹn tó wá lágbára jù gan téèyàn gbọ́dọ̀ resist arrest tàbí kẹ́nìkan ó dìde kó wá ní òun ò ní jẹ́ ká ẹ rí arrest yẹn ṣe kódà kọ́lọ́pàá mọ́ ní warrant of arrest tọ́lọ́pàá bá fi wá arrest èèyàn nínú ìlú yẹn ni àbí ní interstate ọlọ́pàá ní àǹfààní yẹn according to section 38 subsection 1 Police Act 2020 so tọ́lọ́pàá bá wá ní warrant of arrest ìyẹn lọ́wọ́ lágbára jù tó fi jẹ́ pé ọlọ́pàá lè arrest now ìbéèrè míì táwọn ètò béèrè lábẹ́nu ni wípé ǹjẹ́ tí ẹnìkan bá dáràn ní Ọ̀yọ́ state ẹja sọ pé nìbàdàn ṣé ọlọ́pàá Lagos state lè wá mú kí wọ́n wà ní Kwara state ni wọ́n ti Kwara state wọ́n tó wà ní Lagos state court ló issue warrant of arrest yẹn yes warrant of arrest láti Federal High Court ní anywhere ní gbogbo Nàìjíríà ló ti lè wá section 47 ló sọ bẹ́ẹ̀ gbọ́dọ̀ mùsùlùmí ṣẹ́rí ẹ̀yin dá mùsùlùmí ẹ̀sìn tó ní kẹ́ ẹ dá ni so but àwọn èèyàn láìkì yín ẹ̀yin mùsùlùmí bẹ́ẹ̀ ṣe nǹkan burúkú wọ́n fẹ́ sọ pé nǹkan burúkú lẹ ṣe ẹ̀yin gẹ́gẹ́ ni ẹ wá máa ṣọ́ra ẹ máa ṣogun kẹ pẹ̀lú mímọ̀ lo ìmọ̀ àti òfin section 47 ó ní any high court any Federal High Court ló lè issue warrant of arrest tí ó dẹ̀ wà effective ní any state nínú gbogbo 36 states Nàìjíríà section 47 sọ bẹ́ẹ̀ a jẹ́ wípé èèyàn dáná lọ́yọ̀ state Ìbàdàn to be precise Kwara state Federal High Court ó wá issue warrant of arrest pé ẹ lọ gbé ẹni wá ó lẹ́tọ̀ọ́ dáadáa nínú òfin Nàìjíríà ó lẹ́tọ̀ọ́ dáadáa nínú òfin Nàìjíríà so kí ẹnìkan máa sọ wípé ìta bá mọ̀ pé ẹ fẹ́ bá mi ṣẹjọ́ ebi Ọ̀ṣun state ni mo ti ṣẹ̀ṣẹ̀ kóòtù Ọ̀ṣun state náà ní ẹgbẹ́ mi lọ rárá warrant of arrest can be issued in any Federal High Court in Nigeria and any Federal High Court tó bá ti issue bench of warrant of arrest that warrant of arrest can be executed in any state throughout the 36 states of Nigeria. ajẹ́ pé torí pé ọ̀daràn lọ́sọ̀gbọ̀ tọ́jọ́ Ọ̀ṣun state kò sọ pé kí wọ́n máa lọ issue warrant of arrest wá láti Federal High Court Lagos state so ọlọ́run kó ṣàánú wa ajẹ́ pé tábà ti rí báwọn á ti mọ̀ pé bó ṣe jírí ni tábà lọ section 35 subsection 1 ó ní gbogbo àwa ọmọ Nàìjíríà ó lọ ní kíni o ó lọ ní kíni kẹta pè ní personal liberty yẹn wípé a ní àǹfààní sí wípé a freedom ẹnìkan ò gbọdọ̀ bò wá mọ́lẹ̀ ẹnìkan ò gbọdọ̀ gbá fóònù wa ẹnìkan ò gbọdọ̀ ṣe wá bó ṣe wù ú mo rò kó ti yé wa tẹ́ bá lọ wo section 35 subsection 2 òun wá sọ fún wa wípé ẹnikẹ́ni tẹ́ bá fẹ́ arrest kó mọ̀ bọ́ ọlọ́pàá fa wàhálà ṣùgbọ́n láǹfààní wípé tí a bá gbé tó bá ń tẹ̀lé wọn lọ kó sọ wípé ìní sọ nǹkan kan ẹ jẹ́ rí lọ́ọ̀yà mi tó bá fi sọ wípé ẹ jẹ́ rí lọ́ọ̀yà mi tàbí tẹ́ bá gbé mi débi tí mò ń lọ tí ò bá sí lọ́ọ̀yà mi lára ń dì tó yìn lé ọlọ́pàá dúró yìn kò sí lọ́ọ̀yà mi lára ń dì tá a bá débi tá à ń lọ yìn ní kọ statement kankan o section 35 subsection 2 ó ní the arrested or the accused person ó ní àǹfààní yẹn
section 35 subsection 1 wọ́n là ní personal liberty tó ìpọ́ ọlọ́pàá kẹsàn pé bàmú fóònù ẹ ọ̀yà ìṣòro yàrá rẹ ìkankan anyhow section 35 subsection 2 wá ní ok ẹni ẹra gbé mi ẹjẹ wájú kàdí wọn fàájú kàdí àmì mo rí pé jẹ̀nílẹ̀ ọlọ́pàá ni wọ́n tó pé èèyàn gbọ́dọ̀ sọ́ra lóòótọ́ lásìkò yìí àwa rí pé jẹ̀nílẹ̀ ọlọ́pàá ni wọ́n bóyá wọ́n tẹ̀wá tó mú warrant of arrest wa tó tẹ́ bá gbé mi débi mọ́ ń lọ section 35 subsection 2 ó ní èèyàn tí ẹ gbé lágbára pé ìní sọ kankan àfi tí bá rí lọ́yà mi wọn ò gbọ́dọ̀ fọ́ọ̀sì ẹ̀sán kankan tó bá ti wá yí pé wọ́n fẹ́ yàn oúnjẹ ẹgbọ́n dáadáa yẹn wa táwọn ọlọ́pàá bá wà arrest yín ẹ dá wọn lóhùn ẹ kẹjá àwọn èèyàn mọ̀ pé police station bó ní ẹ sì jẹ́ kí àwọn ọlọ́pàá wọn mọ̀ pé àwọn èèyàn mọ̀ pé ẹ wá gbé mi o sẹ́ni ọlọ́pàá mú ẹ̀ka lè dé kẹ́sì máa kópa bóyàn ká máa ṣe gidigidi ká máa fọ́lẹ̀kùn léèyàn wà láìtàláì ọlọ́pàá ò ní ráìtì ẹ̀ wà láìtàláì ọlọ́pàá ò ní ráìtì ẹ̀ wà láìtàláì ọlọ́pàá ò ní ráìtì ẹ̀ ọlọ́pàá wà tún ní ṣe bẹ́ẹ̀ nígbà wo nígbà tí ẹni tí a bá wà arrest tó bá ní yes sir from where from so police station ok ẹ jẹ́ kí n rí id card yín ẹ jẹ́ kí n rí warrant of arrest tí ẹ bá ti ń sọ báwọn àwọn ẹgbẹ́ bó ti mọ̀ pé ẹni yéé ṣe ń tá gbọ́dọ̀ ṣe girigiri ó máa ti ń ṣe o tẹ̀lé wọn lọ ṣé ẹni tí a bá wá tẹ̀lé wọn débi tí a wà arrest yìí wọ́n yà máa kọ statement tó bá jẹ́ pé o bá wò pé you don't want to implicate yourself bóyá girigiri ti mú ọ òrìrì eléyìí o ọ̀rọ̀ màdé wàhálà màdé ó lè sọ pé ilé ìkọ́ nǹkan kan sàn ẹ jẹ́ kí lọ́ọ̀yà mi dé section 35 subsection 2 sọ pé ó lè ṣe bẹ́ẹ̀ tó bá wá fẹ́ wá intimidate tó fẹ́ máa tọ́ṣẹ̀ ẹlòmíì lè fẹ́ lu agbára bọ̀ èmi ò rò pé ọlọ́pàá lè ṣe bẹ́ẹ̀ but ẹ wá yá zoom wípé wọ́n wá ní sákọ̀ọ̀kan gbogbo tó bá ní kókọ́ ní kókọ́ whenever your lawyer arrives ó lè sọ fún ẹ pé lawyer ń bá fẹ́ máa nà mí ni mo kọ́ gbóntẹ́ ní kí n kọ́ kò sí lára ọ̀rọ̀ yes lawyer ló file duress nìyẹn ilé tó túmọ̀ sí pé àwọn ọlọ́pàá ò tiẹ̀ kì í sábà èmi ò rò pé ọlọ́pàá lè ṣe bẹ́ẹ̀ níbi tí ayé dé yìí kọ́lọ́ ọ̀bá dákun kó ṣàánú wa ṣé wá rí section 35 subsection 3 ó wá ní tó o bá lè kọ nǹkan èdè tó o bá gbọ́ ni kí wọ́n fi kà sí ọ létí section 35 subsection 3 ó sọ bẹ́ẹ̀ kẹ́rin mọ̀ pé òfin kò sí tó burú nù kéèyàn máa fọwọ́ òfin tó gbó nǹkan section 35 subsection 6 ẹ máa gbé dáadáa section 35 subsection 6 òun wá sọ wípé tí ẹ bá mú ọ fẹ́ gbé ọ nígbèkúgbè tí ẹ bá lọ detain yẹ unlawfully tí ẹ bá lọ arrest yẹ illegally wàláì section 35 subsection 6 ó ní dandan wọ́n gbọ́dọ̀ ṣe compensation fún ọ. tí wọ́n bá ti mọ̀ pé ìṣọ̀dá rẹ̀ mọ̀ tẹ̀lé ọ̀pá lọ́nà o tó mọ̀ pé ìṣọ̀dá rẹ̀ mọ̀ tẹ̀lé ọ̀pá lọ́nà o pàápàá jùlọ tó bá tẹ̀lé àárẹ̀ yẹn pàtàkì sórí nítorí mọ̀ pé pàtàkì lóòlù òun ni pé wọ́n máa bọ̀wọ̀ fọ́fin bó ti wù kọ́ lágbára tó ìwọ tẹ́tẹ́ arrest tó wá rí èèyàn kan pàtàkì tó dé tí gbogbo ayé mọ̀ pé èèyàn ti dé kódà kẹ́ni wọ́n sọ pé ẹ lè mú lọ ìwọ ló yẹ kó o sọ wípé ẹ jẹ́ máa tẹ̀lé wọn lọ sàn ẹ ràn mí lọ́wọ́ ẹ jáwé èèyàn mi ọmọ àbí ẹ bá ń pe lọ́ọ̀yà tàbí bọ́yá iná lè tẹ̀lé mi débẹ̀ but ṣẹ́rí ọmọlúwàbí kọ́ ló máa ń resist arrest ọmọlúwàbí kọ́ ló máa ń obstruct police duty ọlọ́run mọ̀ sí wa léyìn rádaràda so kálá ọ̀sán wa now gbogbo ẹ̀yin ọmọ ìyá mi sọlọ́pàá wa máa jẹ̀bi agbèfọ́ba ni wọ́n nà excuse me àwa Yorùbá ká bá a ní àwọn òwe tó mú orí pípé lọ ṣùgbọ́n tí Yorùbá bá ti fẹ́ sàbòsí wọ́n wà dórí òwe kodò Yorùbá náà ni máa sọ pé agbèfọ́ba kì í jẹ̀bi ta ní jàgbèfọ́ba ọlọ́pàá ló ń jẹ́ bẹ́ẹ̀ náà agbèfọ́ba yìí jẹ̀bi wàláhì agbèfọ́ba yìí jẹ̀bi ọlọ́pàá ló ń jẹ́ agbèfọ́ba òwe tí mo lè sọ yìí òwe Yorùbá ni so agbèfọ́ba kì í jẹ̀bi Ọlọ́run dákun kó ṣàánú wa kọ́lọ́run ṣàánú wa kọ́lọ́run gbàdúrà wa kọ́lọ́run bí àbùkátà wa now gbogbo ẹ̀yin tẹ́ wá tóbi ní ayé ẹ mọ ọlọ́pàá ẹ máa wá dájọ́ ẹ mọ ọlọ́pàá ẹ máa dájọ́ ẹlẹ́nu ẹ má ṣe ní ṣekúṣe ẹ má lò lọ́nà tí ọ̀dà kọ́lọ́run ọba subhanahu wa ta'ala kó ṣàánú wa ìkókó tí mo fẹ́ sọ fún wa lónìí kí n tó yí ọ̀dà kẹ́yìn máa pè wọlé ni pé police interstate arrest ó clear dáadáa ó valid nǹkan kan ò tako ní òfin Nàìjíríà èèyàn lè dáràn lẹ́kọ̀ọ́ Lagos state kí police Kano kọ́ wá mú torí pé ọlọ́pàá kò sí state police Nigeria police force ni they are all under one IGP section 214 ó sọ pé ọlọ́pàá lè arrest ní anywhere ọlọ́pàá ò ní jurisdiction section 215 ó ní nítorí pé gbogbo ọlọ́pàá pátápátá throughout the 36 states abẹ́ IGP ẹyọ kan ṣoṣo òun náà ni wọ́n wà kí Allah subhanahu wa ta'ala ó ṣàánú wa ọlọ́pàá ó lè arrest èèyàn tó bá ní warrant of arrest lọ́wọ́ ọlọ́pàá lè arrest èèyàn tí ò bá ní warrant of arrest lọ́wọ́ èèwọ̀ ni kéèyàn resist arrest tó bá dá ìlójú pé ọlọ́pàá ni èèwọ̀ ni kálágbára kan kó dí ọlọ́pàá lọ́wọ́ láti má lè arrest èèyàn tó bá ti mọ̀ pé ọlọ́pàá ni wọ́n tọ́lọ́pàá náà bá wá mú yàn èèyàn láǹfààní àti sọ pé kí ní sọ kankan àfi kí n rí lọ́ọ̀yà mi tọ́lọ́pàá bá wá mú yàn ní mùkúmù tí wọ́n bá padà gẹ́ẹ̀tì pé kò yẹ kẹ́ detain ẹ kò yẹ kẹ́ mú section 35 subsection 6 onírú ẹni bẹ́ẹ̀ wọ́n san compensation fún now ẹ wá jẹun sọ̀rọ̀ fún ẹ̀yin èèyàn kẹ́ tó máa pè wọlé lórí ọ̀rọ̀ àwọn oníròyìn sẹ́rí journalism alhamdulilayi rabbil alamin wípé èmi ṣe journalism mass communication mo read ní polytechnic mo dẹ̀ mọ̀ dáadáa sẹ́rí à ń pè nǹkan kan ní bias journalist tó bá ti wà bias ẹ̀yin èèyàn mọ̀ gbọ́rọ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lánàá sí
àwọn kan sọ fún mi pé ìkan náà àwọn tí máa ń sọ̀rọ̀ nìbàdàn ó sọ àwọn ọ̀rọ̀ kan wọ́n wá sẹ́ǹdì ẹ̀ sí mi wọ́n wá wò pé ẹ fi bàbá ilé ilẹ̀ honestly speaking mo ní ẹ fi bàbá ilẹ̀ reason ni wípé bàbá ilé yìí kì í ṣe investigative journalist yóò kàn tó ń bá tẹ̀sí rọ́rọ̀ ṣe rí àwọn journalist kan bẹ tó jẹ́ pé ohun tí àwọn nídìí òní pé àwọn kẹ̀gbọ́n fílẹ̀ ọ̀rọ̀ wọ́n kà bẹ́ta àbẹ́ ẹ̀gbọ́n ẹ̀rí báyìí bó ṣe wá rí rèé o irú wọn tọ́rọ̀ bá wá padà bẹ́yìn yọ wọ́n ti tóbi lójú ara wọn kọjá kí wọ́n jáde ká sọ wípé ọ̀rọ̀ tí mo sọ ń jò ní àṣìbẹ́ ẹ̀kọ́ ẹnu mi àgò so gbogbo ẹni tẹ́ bá ti wá rí i pé ó fẹnu rọ́ mi lórí ọ̀rọ̀ kan tọ́rọ̀ wá padà rí bá mi tó ti misinform àwọn èèyàn any journalist tó bá ti misinform yín rí ọ̀rọ̀ míì tó bá tún sọ ẹgbẹ́ ẹ̀múṣẹ́ ẹ̀lẹ̀ ẹgbẹ́ aláìkì rẹ̀ lẹ̀ ẹgbẹ́ onífọ́lọ́wà sílẹ̀ ẹ máa wádìí fún ara yín journalist sẹ́ẹ̀rì tẹ́bá ní kí journalist oníròyìn kọ́ lọ sọ̀rọ̀ yìn nípa àwọn méjì kan tí ń jà tó ní òyìn bá fi lè sọ wípé wá gbá bí létí bí náà wá fẹ́ gbá tiẹ̀ padà kìí ṣe oníròyìn tó kìí ṣe professional oníròyìn oníròyìn ò ní sọ bẹ́ẹ̀ láyéláyé wọn oníròyìn ò kìí ṣe witness now oníròyìn ò kìí ṣe witness gbogbo oníròyìn tẹ́ ẹ bá ti rí pé ó ti sọ̀rọ̀ báyìí láàrin igun méjì tí ń fa nǹkan tẹ́ ẹ ti wá rí tó ti fì sí ibì kan irú oníròyìn bẹ́ẹ̀ ẹ gbàgbé pé àgbàlagbà ni àbọ̀mẹ́tẹ́ ni àbọ̀lówó ni àbọ̀lọ́lá ni ó kàn lè pàdé àgbàlagbà lọ́nà kó ní bàbá wa yá mi lọ́gbọ́n tó bá jẹ́ kó gbọ́ dàgbà ní ńkọ́ èèyàn dàgbà sọ pé kó gbọ́n èèyàn kéré kò sọ pé kó gọ̀ àwọn èèyàn ń gbọ́ èèyàn rẹpẹtẹ kò sọ pé professional ni àwọn èèyàn díẹ̀ ní gbọ́ èèyàn kò sọ pé amateur ni nítorí kẹ́yìn èèyàn gbọ́ nípa oníròyìn yẹn tí A àti B tí a bá ń jà tó oníròyìn bá wà bẹ́ẹ̀ tó bá fẹ́ ṣèròyìn kò bá àmọ̀ pé lọ́kọ́ gbábí létí wọn ò sọ fún oníròyìn pé kó conclude ẹni ẹlẹ́ẹ̀kejì wọn sọ fún oníròyìn pé kó lo emotion ó di méjì ẹlẹ́ẹ̀kẹta wọn sọ fún oníròyìn pé kó ṣe witness ìtẹ́ ẹni kó oníròyìn ó ṣe ni wípé bí ọ̀rọ̀ wá sọ fáwọn èèyàn ìyẹn tó oníròyìn lè ṣe pátápátá ni pé kó wò pé ọ̀rọ̀ báyìí ìgbájú ṣẹlẹ̀ láàrin A àti B kó wá ní gẹ́gẹ́ bí àwọn tí wọ́n wà ń bẹ̀ tá a fọ̀rọ̀ wá lẹ́nu wò ó wá ní gba ọ̀rọ̀ tiwọn gẹ́gẹ́ bí reported speech but oníròyìn tó yẹ́pọ̀ náà ní sọ pé àbẹ́ ẹ̀ wá rí ẹ̀yìn kọ́ yìí ẹ jàgbàjàgbàjàgbà ẹ gbọ́ oníwòrán lónìí A àti B wọ́n jọ pàdé ara wọn àfi lọ A bá kọ́ gbá bí létí ó ti conclude now definitely ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ ẹ ti mọ ẹni tó jẹ̀bi mo sọ pé kóníròyìn ó sọ pé eléyìí jẹ̀bi àbí eléyìí jàre you leave the conclusion and the judgment for the listeners for the audience so ẹni tó bá ti jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ní mo ti sọgójì ọdún mo ti sàádọ́ta ọdún kò ní mímì kankan o lè sàádọ́ta ọdún lórí ìjà amateur náà o lè sọgọ́rùn ọdún gan lórí pé amateur ni ẹ ọdún tó ti fi ń ṣe nǹkan lọ́pọ̀lọpọ̀ gbà kò fi ń determine professionalism when a journalist or a newscaster a broadcaster comes out tó dẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó dẹ̀ sọ pé mo jẹ́rìí lágbájá kèé dàjẹ́ bí yẹ kí wàá ní are you a witness so gbogbo orú àwọn èèyàn báwọn ẹ gbà wọn pé well ọlọ́tẹ̀lẹ̀ èèyàn sọ̀rọ̀ jẹun olùjágbàlagbà oníjọ́ méke so yẹ onítùmọ̀ kí Allah subhanahu wa ta'ala kó sànù wá so èèyàn mo fẹ́ ká ìpè wọlé 09036 báńkì nọ́mbà yẹn 09036 81 3499 080 sẹ́ni látẹ̀sí ọ̀yà tẹ̀sí bẹ̀ yẹn o ti tẹ̀sí bẹ̀ nọ́mbà tẹ́ ti pè wọlé 09036 81 àbí 3499 ẹ pè wọlé kẹ́ bá a dá sí pé ọ̀rọ̀ tẹ́ gbọ́ lómi wípé police interstate arrest ṣe rí ẹ̀kọ́ kan àbí mi ìkọ́ ń bẹ̀ police interstate arrest ṣe rí ẹ̀kọ́ kẹ́kọ́ ń bẹ̀ àbí mi 09036813499 ṣe rí ẹ̀kọ́ kan àbí mi nínú police interstate arrest ẹ̀ ń bá a ṣe sọ́tò ẹ̀rọ ọlọ́run tó sọ ń bì wípé Nigeria police force mo èyí sí aláìmọ̀kan yes ẹ̀rọ ọlọ́run ní ẹ fáìlì ọ̀rọ̀ yín ẹ fáìlì kéèsì yín nígbàdàn Ọ̀yọ́ state ní there are plenty magistrate court in Ìbàdàn you are right brother Adeniyi Alfred all right ṣùgbọ́n at the same time téèyàn ó bá ṣe bẹ́ẹ̀ gan any federal high court ló lè issue warrant arrest tí wọ́n dẹ̀ lọ fi arrest èèyàn ní any state Nàìjíríà tí wọ́n wá arrest ẹni tán ọ̀rọ̀ kóòtù náà la fi máa sọ pé ìtẹ̀lé tí kóòtù wí brother Alfred mo gbọ́n tẹ́ ẹ sọ yé my dear brother Alfred tẹ́ ẹ bá sọ pé kẹ́ fáìlì kéèsì ní Ìbàdàn no problem but òfin sọ pé any federal high court ní Nàìjíríà ló lè issue warrant arrest tí ó dẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ ní any state ṣùgbọ́n tẹ́ bá wá gbọ́n the accused or the arrested person ló wá ní ìgbàkẹ́dájọ́ mi bí ẹgbẹ́ mi lọ bí mo ti ṣẹ̀ so ti yé intanṣọ nìyẹn we are not talking of emotion we are talking of the law brother Alfred ọlọ́run fi yé gbogbo wa ọlọ́run ṣàánú wa ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ là ń sọ yìí adé ń sọ fún èèyàn lè arrest èèyàn nítorí ọ̀rọ̀ ẹ̀sìn tó bá jẹ́ wípé personality ẹni tí ń ṣẹ̀sìn lọ́kọ́ bọ̀ tó sọ sí wípé ọlọ́run ní jẹ́ gbọ́ ògùn láíláí àmì ológun ò lè wá gbé ní báwọn ṣùgbọ́n kí n rí bàbá kan tó jẹ́ ológun kó wá jẹ́ wípé mo wá fi pé ọlọ́run méje ń bọ̀gùn gẹ́gẹ́ bíi pé mùsùlùmí ni nílẹ̀ kó wá jẹ́ pé personality bàbá ni mo wá rámú
rárá bẹ́ẹ̀ rí ojú ẹ̀wò kò ẹnu ẹ̀bọ̀ kù ó lè ní o ìjà lè ní oògùn tí ń bọ́ yẹn ní o ó lè arrest mi náà ó dẹ̀ pẹ́ ti pè wọ́n dàbí irú ẹni bẹ́ẹ̀ lè arrest mi náà. wọ́n sì sọ̀rọ̀ ẹ̀mọ́sì kò sí ìdókè òfin pẹ̀lú ẹ̀mọ́sẹ̀ o. then àwọn kẹ̀kẹ́ bẹ́ẹ̀ káà papọ̀ tó yẹ ká papọ̀ òun ni pé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀ ti bọ́lọ̀ olúwo ẹ̀ ti jẹ́ bọ́lọ̀ ẹ̀ lè sọ̀rọ̀ ẹ̀sìn pa ẹ̀ ká bẹ̀rù lọ ọ̀gbẹ́ni yóò tó wá fẹ́ jábọ̀. kì í ṣe pé ẹ̀sùn pé kàńtù pẹ̀lú àgbàbíà àti muslim community ló gbé lọ kọ́ọ̀tù báyìí bá. individual ni náà. àwọn aráàlú ní ó bú ọba àwọn ó sọ̀rọ̀ tí ò dáwọ́ sí báyìí tọ̀ kọ́ọ̀tù wá pè é lẹ́ẹ̀mẹ́ta kò lọ. contempt. tọ̀ wọ́n á ní kọ́ lọ àrẹ́sì ẹ̀ ó yà mí lẹ́nu nígbà tí mò ń ka wọn tí wọ́n ní commissioner of police. commissioner of police ò lè sọ bẹ́ẹ̀. mo ní láti gbàgbọ́ pé àìsàn ọ̀rọ̀ ni. commissioner of police ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni torí kí wọ́n mọ̀ òfin àwọn ni wọ́n ti ń tú òfin fún wa. commissioner of police kankan ò lè sọ bẹ́ẹ̀ sà. ẹ jẹ́ kó fèsì lórí òfin tó wáyé pé nílẹ̀ mọ̀tẹ́rọ̀lá wọ́n jẹ́ kí n fèsì òfin. ẹ dákun torí tọ́lá wọn ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ìṣẹ́fẹ̀ kan ìran Yorùbá ni wọ́n alájú adẹ̀rí ìran ojú wa òkúkú. adẹ̀rẹ̀sẹ̀tì òfin. adẹ̀rẹ̀sẹ̀tì òfin arúfin ẹ̀jẹ̀ kí ẹ mọ̀jẹ̀ káwọn yẹn wọ́n sọ pé ojú wa dúró lẹ̀ Yorùbá náà. bẹ́ẹ̀ni sà. ẹ jọ ṣé nọ́mbà wo ló máa pèsè ẹ jọ tó dán lọ́hùn nọ́mbà tá a fẹ́ kẹ́yìn èèyàn máa pè ní 09036813499 ẹ jọ 09036813499 ẹ má pè nọ́mbà yìí tí mo fi ń ṣe program yìí mọ́ so 09036813499 nọ́mbà tí ẹ lè fi pè nìyẹn. so n tí à ń sọ ṣé tó wá rí gbogbo èyí tí ẹ̀ tún sọ pé àní ọwọ́ ṣẹjọ́ rẹ̀ ń bàdàn ṣe rí ẹ lọ béèrè wípé ẹ lọ wádìí Administration of Criminal Justice Act tí wọ́n gbé kalẹ̀ fún wa ní 2015 section 47 ó ní gbogbo tó bá ti ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ cyber kò síbi wọn ò ti lè gbé ẹjọ́ ẹ mẹ́jà máa lo emotion mọ́ so and tí mùsùlùmí tí wọ́n bá gbé èèyàn gan tí wọ́n bá ti gbé èèyàn gan tẹ́yìn wọ́n pẹ̀sọ́ gbogbo federal high court Nàìjíríà náà ti lè yíjú rẹ̀ lọ sí any state tẹ́yìn bá fẹ́ sọ pé èyí lè gbà kẹ́ gbẹ́jọ́ mi ń bí yóò kọ́ lọ dá kóòtù lónìí èyí wà ní wọn ò gbà kí ẹ gbọ́ ẹjọ́ òun níbí wọn wà ní òkè bóyá wọn wá lè gbà àbí wọn lè gbà kóòtù ní wàá decide ìyẹn ẹ mẹ́jọ àmọ́ ẹrúfin kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa 090 nọ́mbà yẹn ló ti máa wìn la wọ́n sì pè 09036813499 òun ni nọ́mbà tí ká máa pè torí pé òun ni nọ́mbà tí afẹ́kẹ́ fi pè wọlé bọ́lá mi tó pè láti Ghana wọ́n ní gbogbo wa tá a jẹ́ Yorùbá a mọ òfin náà ẹgbẹ́ ọlọ́kan ó ní ìmọ̀ rule of law ọ̀dà ọ̀ṣẹ́ díẹ̀díẹ̀ náà ni ẹni tí wọ́n mọ rule of law lónìí yọ ọmọ lọ́la but n táwọn sọ fún ni pé police interstate arrest police lè arrest ní anywhere throughout the 36 states torí pé kò sí police state Nigeria police force ló wà so my dear brother tó ní ìmọ̀fẹ́ I know what I am saying lọ wo section 214 mo ti sọ section 214 of CFRN yóò sọ fún yín pé police has no jurisdiction kò sí polisi ọlọ́pàá kò ní báńdìrì pé ibi lọ gbọ́dọ̀ dé bẹ́ẹ̀ ni gbogbo wọn section 215 ó kó wọn sunday IGP ẹ̀yọ̀ kan so ẹ mẹ́jọ máa tara wa kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa sọ́n pé nọ́mbà yìí mo wá jẹ́ mọ́ ẹgbẹ́ nọ́mbà yìí ni ó ti máa wọ̀nyẹn la hello salaam alaikum sọ gẹ̀ẹ́tì yẹn padà mẹ́ ẹjọ́ máa nọ́mbà ilé lọ sí mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn la tribe ó yàtọ̀ sí justice elédè mi ni ọmọ ìyá mi ni ìyẹn kan náà ní ó yàtọ̀ sí justice. amina sa. àti ẹ̀fẹ̀ dákọ̀ olóyè Sunday Igboho lónìí torí pé gẹ́gẹ́ bí mo ṣe ń rí náà ó yẹ kó olóyè Sunday Igboho gan ti rí i pé n táwọn ṣe yẹ. ọ̀dà ìsìláàmù ni Sunday Igboho ọ̀dà ìsìláàmù ni ọ̀dà ìsìláàmù ni ọ̀dà ìsìláàmù àwọn ẹlẹ́bọ̀ wà lẹ́yìn wọ́n lẹ́gbẹ̀ẹ́ lórí ẹ̀yẹ lẹ́bọ̀ àwọn ẹlẹ́bọ̀ kọ́ wá kí ìjọba fi kọ́ wá bọ́ ìmọ̀ káńsù ẹ̀ báwọn dàbí wọ́n fi Olúbàdàn fi bojú ó fún Olúbàdàn bojú àbòsílẹ̀ ni. bàbá Olúbàdàn bàbá gbogbo wa ni bàbá Olúbàdàn bàbá mùsùlùmí ni bàbá ẹni tí èsè mùsùlùmí nínú ìlú bàbá Olúbàdàn gbọ́dọ̀ sáìdì ẹnì kankan bàbá Olúbàdàn gbọ́dọ̀ sáìdì ẹnì kankan ìdájọ́ òdodo ni bàbá Olúbàdàn gbọ́dọ̀ sáìdì kọ́lọ́ sànù wa. àwọn mi lẹ́sàn ṣe rí ní tí mo máa ń sọ fáwọn èèyàn nu pé ọ̀nà tó bá lè dáadáa ni kò máa dá ṣe rí gbogbo èyí tí ẹ máa dáná tẹ́ àmọ́ ní bàbá wa Olúbàdàn bàbá wa Aláàfin bàbá wa Olúfọ́n bàbá wa Olóbù bàbá wa Ẹlẹ́rìn bàbá wa Àtàọ́jà ọ̀nà tẹ́ ẹ bá lè dáadáa ní kẹ́ ẹ máa dá ó kọ bàbá kálukú ní kí kálukú ó sì máa fi dáràn àbí kọ́ máa fi ṣe dáadáa
sókè ẹ máa ti àwọn ọba bọ̀ ẹni tó bá bu ọba ń sìn tó bá jáde gẹ́gẹ́ tó bu bàbá Olúbàdàn defamation of character nìyẹn kébé èmi wẹ́ sọ tẹ bá rí àfáà kan tó bá dìde tó dìfẹ́mù àwọn èèyàn tó bá àwọn èèyàn ló kọjá yàtọ̀ sí pé ń pèpè sẹ́sìn rẹ̀ ẹ lè stop wa pé ká má pèpè sẹ́sìn wa àwa náà lè stop yín ká má pèpè sẹ́sìn yín àwọn sì lè sọ fáwọn ẹlẹ́sìn wa pé ẹlẹ́sìn mùsùlùmí ni ọmọ bọ̀gó mùsùlùmí ni ọmọ ṣẹṣẹ̀gbó mùsùlùmí ṣẹṣẹ̀gbó èèwọ̀ ni kódà mo lè ní àpadà sí ibú ni mùsùlùmí fi lè lọ́mọ ọ̀pọ̀ ṣẹ̀gbó kó ní ṣẹ̀gbó náà jáde kó ní oníṣẹ̀gbó ní ẹ má ṣe ìsìláàmù kódà kó ní àpadà sí ibú ni lọ́dọ̀ ọ̀hún oníṣẹ̀gbó lọ́mọ ṣe ìsìláàmù èyí lè lọ gbé èmi ní àpadà sí ibú ni ń ṣe kí mùsùlùmí lọ́mọ ṣe ṣẹ̀gbó oníṣẹ̀gbó kẹ́kọ̀ọ́ lè wá gbé nítorí ìyẹn náà tó yẹ pé torí ìyẹn la fi ń gbéra wa ìyẹn lẹ́ẹ̀mọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ok nínú àbòsí tẹ́yìn èèyàn ọmọ pàwọn èèyàn máa ń ṣe Nigeria Police Force ẹ̀ ń pariwo àwọn ọmọ ẹlẹ́bọ̀ yẹn ń pariwo lórí social media ọlọ́pàá ṣẹ̀ríà ọlọ́pàá ṣẹ̀ríà ní NPF íńtẹ́ẹ̀tì mọ ta ní ṣàbòsí gan-an òní ẹ̀ NPF Nigeria Police Force ẹnìkan sọ pé àwọn ọlọ́pàá ṣẹ̀ríà ni o àwọn ọlọ́pàá ṣẹ̀ríà ni o NPF ṣe bí ọlọ́pàá ṣẹ̀ríà Nigeria Police Force ẹ̀ ń pariwo ọlọ́pàá ṣẹ̀ríà ni tí ẹ̀ka kékeré bá ti ṣẹlẹ̀ báyìí ẹ̀ mọ̀ ní àwọn mùsùlùmí ni o ìjà ẹ̀sìn ni o ẹni tó bá ń pariwo ìjà ẹ̀sìn kò mọ tó ń sọ ni ọmọkùnrin tí wọ́n ń sọ yìí sìn ẹ jẹ́ káwọn èèyàn kó gbogbo ibi tó ti bú àwọn èèyàn tó ti dìfẹ́mù àwọn èèyàn tó ti bà àwọn èèyàn ló kọjẹ́ ẹ jẹ́ káwọn èèyàn kó jáde kẹ́ẹ̀rí ọmọkùnrin tó ń sọ yìí kódà mo fẹ́ believe pé Chief Sunday Igboho bóyá Chief Sunday Igboho gangan kò rí ibi tí ọmọ yìí ti ń bú àwọn èèyàn tó ń búlé àwọn èèyàn tó ń dìfẹ́mù àwọn èèyàn bàbá wọn Olúwo àgbàlagbà ọba Olúwo ọmọkùnrin yìí pè wọ́n ní 419 ẹ̀yin náà gbọ́ Mufti Ìwó ọmọkùnrin yìí pè wọ́n ní 419 ó pe Malam Yusuf di bandit gbogbo àwọn èmi yìí gẹ́gẹ́ èmi àdúrà máa dígí ni bí kí n dákọ̀ ọmọkùnrin yẹn o bí ìdákọ̀ ẹ̀rí láyé ó drag mi yóò gbé fídíò mi ibi mo sọ pé ọ̀tá ajé ni mí pé ìyìn lè bájé ṣe iná mo tún sọ yìí ọ̀tá ajé ni mí ìyìn lè bájé ṣe ọlọ́run ní jẹ́mi àtàjẹ́ ọjọ́ ṣe láíláí ṣé mo ní ẹni tó bá ń ṣe ajé kó mọ̀ ṣàjẹ́ nìyẹn so alájẹ kẹkẹ òde wá gbé ni báyẹn tí n bá ní ọ̀tá ajé ni èmi àdúrà máa dígí ni ọlọ́run sì ní jájẹ́ ọwọlé mi tí n bá sọ bẹ́ẹ̀ alájẹ tó bá wá gbé mi ẹ sọ pé ìjà ẹ̀sìn ni ó wá jà tálájẹ náà bá sọ pé ọ̀tá ìsìláàmù lóhun ọlọ́run sì ní jẹ́ kí ìsìláàmù wọlé òun tẹ́mi náà bá lọ gbé ẹni sọ pé ìjà ẹ̀sìn là ń jà but kí n sọ pé mi ò ní sin ajé láíláí mi ò ní gbà ọlọ́run ní jẹ́mi àtàjẹ́ ọjọ́ ṣe kálájẹ́ kan wá mú ìwé wá pé wọ́n ń pè mí ní kóòtù màá yan lọ sí kóòtù yẹn ni torí mo mọ̀ pé ṣé mo dákọ̀ ẹni but ẹni tí wọ́n ń sọ yìí ọmọkùnrin tí wọ́n ń sọ yìí ó máa dákọ̀ àwọn èèyàn gẹ́gẹ́ kí wọ́n ṣe pé kàn máa bú wọn o ẹ̀yin èèyàn mọ̀ pé èébú gẹ́gẹ́ lórí social media ẹ̀ mọ̀ pé ọ̀ràn ni gẹ́ ó kàn gbé fọ́tò yẹn kọ́ máa ní ẹwọ́ òpònú ni ó dèdèrè àgbàlagbà tí ọ̀gbọ́n ọ̀fọ́fún gbé mu ọ̀ràn ni gẹ́ in the court of law not to talk of court ẹ̀ wá sọ pé ẹ wo lágbájá yìí kọ́ dákọ̀ ẹni nǹkan wá ní 419 ní dájú ẹ̀ ní gbogbo nǹkan lọmọdé yìí ṣe náà ọmọ kékeré ni náà gbogbo nǹkan lọmọdé yìí ṣe so gbogbo ọ̀pọ̀lọpọ̀ wa a kàn fojú fò but gbogbo ara ajá kọ́ ló lè gbà á kéegun wọlé kájá mẹ́gbòó ìmáàmù wa odidi ìmáàmù àgbà gbogbo Ògbómọ̀ṣọ́ ọmọkùnrin yìí tọ́ílẹ̀tì ló máa ń pè wọ́n yóò dẹ̀ máa dákọ̀ wọn yóò ní tọ́ílẹ̀tì Ayílára Ògbómọ̀ṣọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ tọ́ílẹ̀tì Ayílára ìmáàmù Ògbómọ̀ṣọ́ tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ bá wá gbé ṣé gẹ̀ẹ́sì nìyẹn torí mo fẹ́ kẹ́yìn èèyàn mọ ìyàtọ̀ láàrin ìjà ẹ̀sìn Malam Ahmed mo fẹ́ ọyá ẹ̀yẹ yẹn láàrin ìṣẹ́jú mẹ́wàá ẹ jẹ́ kí n sọ yàtọ̀ fún yín Ahmed ṣàlàyé fún yín náà ní títí tí ó fi yé yín èyí tẹ́ ẹ sọ pé you go explain tire yes as a teacher we must explain tire as long as you listeners are listening tire when you are not kí n tètè gbọ́ nǹkan yé dandan ni kó olùkọ́ explain tire now ẹ tó bá explain tire fún yín ẹ̀yin náà gbọ́ tire ẹ jẹ́ kí n sáré ẹ̀ láti yín lórí ní tẹ́pẹ̀ ní ìjà ẹ̀sìn ìyàtọ̀ tí ń bẹ láàrin ìjà ẹ̀sìn àti ìjà ìbanilórúkọ jẹ́ ọmọkùnrin yìí tó bá fẹ́ dákọ̀ ìmáàmù wa Dr. Toliat Ayílára ìmáàmù àgbà Ògbómọ̀ṣọ́ yóò ní tọ́ílẹ̀tì Ayílára ìmáàmù Ògbómọ̀ṣọ́ ṣé tọ́ílẹ̀tì ló kọ bàbá yẹn yóò ní tọ́ílẹ̀tì Ayílára ìmáàmù Ògbómọ̀ṣọ́ so tí ìmáàmù Ògbómọ̀ṣọ́ bá wá gbé ẹ̀yin alábòsí abẹ́yìn tọ́rọ òye abẹ́yìn tí ẹ mọ́ wà emotional ẹ wà ní wọ́n tó ti ń jíjẹ sí o ìmáàmù Toliat wá gbé lágbájá o ọmọ tó jáde tó ń pe odidi grand chief imam of a big city in Yorùbá land sẹ́yìn náà sọ́bà làákàyè mu sọ́bà ìwọ ọmọlúwàbí mu sẹ́yìn tí Yorùbá ń pèpè sínú ok ìwọ́n ń ṣe ẹbọ ìmáàmù Dr. Toliat ìmáàmù Ògbómọ̀ṣọ́ ń ṣe Islam kọ́ ọmọ sọ pé Ọlọ́run mẹ́jọ orí tó ń ṣe Islam lójoojúmọ́ ìmáàmù Toliat ò lè wá gbé ẹ fún yẹn náà but ọbọ̀ sórí social media ó ní ìmáàmù Toliat Ayílára ìmáàmù Ògbómọ̀ṣọ́ òun bú ọ̀ndàpẹ̀ òun pe èèyàn ní toilet èèyàn jẹ́ Toliat òun pè ní toilet tí ìmáàmù Toliat bá wá gbé fúrú yẹn ẹ̀yin alábòsí ọ̀hún sọ pé ìjà ẹ̀sìn ni ẹ bẹ̀rù Ọlọ́run náà ìwọ ọmọ yìí ó pé odidi ọba ìlú Ìwó ní 419 dájú ẹ̀ tí ọba Ìwó bá wá gbé bàbá wa Olúwo tí a bá wá gbé ẹ wà níjà ẹ̀sìn ni àbí
ìwọ ọmọ yìí náà ó pe odidi mufti Ìwó àgbàlagbà àfàgbà nínú ẹ̀sìn ó pè ní 419 dájú ẹ̀ ó ní wọ́n ń gbowó iṣẹ́ fún tó bá ti wá ṣiṣẹ́ nǹkan wọ́n tún ń fún ọ lówó maintenance wọ́n wá ń gbowó maintenance wọn wá lọ fi maintain kinní kí ló ń sọ pé ṣeun òun ní ọ̀sẹ̀ fraud nìyẹn tírú mufti Ìwó bá wá gbérú ọmọ yìí ẹ wà ní wọ́n ń jàjẹ̀ ẹ̀sìn Malam Yusuf Adépọ̀jù agbẹ́sìngalẹ̀ Yorùbá ọmọ yìí pé wọ́n bá dìtò ó bá wọn ló kọjá o tí wọ́n bá wá gbé ẹni jẹ́ ẹ̀sìn ọmọ yìí náà èmi dandan ní ìdápọ̀ ẹ̀rí ó máa gba orúkọ bàbá mi jẹ́ tí ó máa bú mi tí ó máa búlì mi cyber bully cyber stalking tí ó máa dákọ̀ mi yóò máa gbé fídíò mi yóò máa lálì mi yóò máa bà mí ló kọjẹ́ tírù mi bá gbé ẹ sọ wípé ìjà ẹ̀sìn là ń jà àbòsí nìyẹn ọba àlọrin bàbá wọn bá àlọrin ṣéwù ọmọ ẹdẹ yìí pè wọ́n ní arọ nítorí pé àgbàlagbà jókòó lórí wheelchair ẹ dákun torí Ọlọ́run tí àwọn àlọrin bá wá gbèrú rẹ̀ báwọn ẹ wà níjà ẹ̀sìn ni ṣé rí ẹjẹ tó ọkọ fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe lórí ọmọ yìí wà láyé ẹ̀ràn lọ torí pé tó bá establish kéèsì ẹ̀ gẹ́gẹ́ ní kóòtù Ìbàdàn ṣé ẹ rò pé kóòtù Ìbàdàn nítorí ẹ rò pé home advantage wà nínú law kò sí home advantage náà tí Clement tó bá lè dúró ti ọ̀rọ̀ ẹ̀ home advantage báwo ibo ni kóòtù Ìbàdàn ti sọ wípé defamation of character libel àbí slander libel ló tiẹ̀ wá burú jù libel ló burú jù ńlọmọ yìí ṣe gbogbo ń tọ́mọdé ìfìbà àwọn èèyàn ló kọjẹ́ gbogbo tó fi defame character wọn ó ti wà screenshotted ó ti wà lọ́wọ́ àwọn èèyàn permanency ẹ̀ ó lè kó bá ọmọdé yìí kódà tó bá wá ṣe kéèsì rẹ̀ ń bá dẹ̀gẹ́ tí gbogbo yín wá pariwo pé kóòtù Ìbàdàn ní kó tó wá ṣe kéèsì ẹ̀ bàbá wa àgbàlagbà Awólọ́wọ̀ ṣé wọ́n gbé kéèsì wọn lọ ilẹ̀ Haúsá tẹ́ fi ṣe kéèsì wọn ni kò ń ṣẹlẹ̀ Yorùbá yìí náà wọ́n ti dájọ́ ẹ̀wọ̀n fún bàbá àgbàlagbà Awólọ́wọ̀ ni bí bàbá ṣe ń tẹ́sẹ̀ bí wọ́n ṣe kò sí tọ́ka èmi ń bẹ̀ ń tọ́ka èmi ni wípé ẹjọ́ wọn rojọ́ wọn cross examination chief wọn cross examine ìtadájọ́ bá rò pé báyìí ló yẹ kó jẹ́ ṣé ilẹ̀ Haúsá wọn ti lọ dájọ́ bàbá Awólọ́wọ̀ so ẹ kàn ń rò pé kí ló dé tẹ́ gbé lọ lọ́rin ṣẹ̀ríà kóòtù nítorí pé ẹ ti gbé lọ́rin ń bẹ̀ ok táwọn lọ́rin ń bẹ̀ pé Nàìjíríà ní jọjọ gbogbo wa tẹ́ bá wá ṣe kéèsì ọmọkùnrin yìí nìbàdàn ṣé wàá rò pé yóò yìí sí ni ìrò pé ẹ mọ̀ pé defamation of character èyí tó bá jẹ́ libel tó burú jù slander òun ṣe manage but slander gan òsì mọ́ sìn slander gan ti di libel báyìí ẹ lọ bèrè àwọn lọ́yà yín slander ó ti di libel báyìí torí pé gbogbo nǹkan bá fi bàyẹ̀ ló kọjẹ́ tó bá jẹ́ wípé wọ́n mọ̀ ẹ́ rí lọ láéláé ó ti dárẹ̀ so tí wọ́n bá wá gbé náà lọ́rí gan tí wọ́n bá gbé dúró ń bàdàn ẹ dákun torí Ọlọ́run ṣé ẹ wá rò pé ó lè mórí bọ́m̀bẹ̀ ni tí gbogbo àwọn tọ́mọ ìgbà ló kọjá bá jáde gbogbo ẹ̀yin tẹ̀ héèlì rẹ̀ yẹ wàláhì tàláhì fúnmọ́bí láìláìláìláìláì irọ́ lẹ̀ ń pa ẹ lè bàtẹ́rúdégbò àwọn ọmọ gbòòrò ní ìyá ọmọdé ìdáhùn ọmọdé yìí ó dìfẹ́ mu kárátà tèmi gan tí mo jáde nítorí àti tí mi sọ̀rọ̀ ìyìn dápọ̀ ẹ̀ láyé kódà bọ́ọ̀ ṣe tó sẹ́gbẹ́ kí n dápọ̀ ẹ̀ ìyìn ní dápọ̀ ẹ̀ láíláí because I will never dignify such a person ọmọ tí mo mọ̀ délédélé ni mo fi Ọlọ́run ọba tó ní gbogbo nǹkan mo fi búra mo mọ̀ délédélé mo mọ ọmọ yẹn délédélé ó dẹ̀ mẹ́bí fẹ́ mi ó máa ba orúkọ dáàdì mi jẹ́ ó máa ń pè mí ń pèkúpè mi ò kì í dá lóhùn so tí gbogbo kálukú bá wá kó ń tọ́mọ yìí ṣe jáde tẹ́ bá ní wọ́n dájọ́ rẹ̀ ń bàdẹ̀ gan ṣé ẹ̀yin ń lẹ́jọ́ kò lóyè àga àdájọ́ ni àbí kí lẹ́rù kọ́lọ́run bá subhanahu wa ta'ala kó ṣàánú wa ìyàtọ̀ ń bẹ láàrin ìjẹ̀sìn àti pásánà ìjà pé lágbájá báyàn ló kọjẹ́ o so ẹ má sì gbọ́ èmi ọ̀ máa kéde ìsìláàmù láíláí ni yìí sì máa sọ pé mùsùlùmí ẹ má ṣẹbọ mùsùlùmí má bọ̀gún mùsùlùmí má bọ̀ ọ̀ṣun mùsùlùmí má sì gbẹ́rẹ́ mùsùlùmí má sì ṣẹ̀gó so gbogbo àwọn ẹlẹ́bọ tí mo dákọ̀ ẹ̀sìn wọ̀nyí nígbà mo ti sọ báwọn lójú wọn wọ́n lè rò pé ó ń bẹ̀ sí wá jẹ́ nítorí ẹ̀ka wọn náà sọ ni pé oníṣègbè ẹ má kírun ológun ẹ má gbàdàmàdà náà oníṣègbọ̀nà ẹ má bá wọn lọ Mẹ́kà ìyìn lè gbé wọn báwọn àwọn náà lè gbé ni mo kí wá gbára bá ẹlẹ́bọ kan mú oníṣègbè kan kí wá máa sọ by his name by his title by his reputation kí wá tọ́ọ̀bọ̀ ó lè gbé mi báyẹn ìjẹ̀sìn kọ́ nìyẹn mọ́ personal ìjà nìyẹn níparí Malam Ahmed níparí mo láìkì òfin kẹtẹ yẹn ẹlẹ́bọ ń gbé jáde ẹlẹ́bọ kan mo rí wọ́n sẹ́ndẹ̀ sí mi ni wọ́n wá ní gbogbo ẹ̀yẹ ẹlẹ́bọ ẹ wá gbọ́ kéde yìí gbogbo àfa àtẹ bá ti rí ilé eléku lẹ́ja tó bá wà ránkẹ́ gbòógì àwọn orí eku orí ẹja ẹ lù ú ẹ gbà lọ́wọ́ ẹ̀ wàláì ọ̀rọ̀ gidi lẹ́sọ níta sọ náà nu làkúndínù kó lọ́n bá wa ké ayàkùnrin àní lọ́n bá wa ké ọkàn sọ Yorùbá ni tẹ́ bá ti rà àfa nílé di yín tó bá wọlé àwọn fúláwà ní rẹ̀ sọmọlẹ̀ ẹ wá ṣe fídíò rẹ̀ ayé ti dáa gan àṣírí ti dòńtú gan ẹ̀yẹ lẹ́bọ wàláì mílẹ̀ sọpọ́tì ń tẹ̀sán mo sì mọ̀ pé gbogbo àfọ olórí rẹ̀ sọpọ́tì ẹ̀ lẹ́yìn náà fi dá àfa àmọ̀ yàtọ̀ sáwọn tí ì sáfà so ń tẹ̀yẹ lẹ́bọ sọ̀n èmi fara mọ́ o tẹ́ bá ti rà àfa lọ́dọ̀ babaláwo ẹgbẹ́ yín ẹ̀ fídíò rẹ̀ tẹ́ bá ti rà àfa nílé di yín tẹ́ bá ti rà àfa tó wá sẹ́fà tí ó wà bọ́ta tí ó wà máa sọ pé ifá ọ̀dà tóun sì ń sẹ́fà ẹ̀dè mọ́lẹ̀ ẹ̀yẹ lẹ́bọ ẹ̀dè mọ́lẹ̀
tẹ́yìn ẹlẹ́bọ bá rí àfáàní lédì ẹ̀dẹ̀ mọ́lẹ̀ tó bá wọ́n ní ẹ̀fíláwà ní ẹ̀dẹ̀ mọ́lẹ̀ tó bá wà lùkíńbà ẹ̀fà lùkíńbà rẹ̀ sómẹ́gi igi ògún ẹ wá fídíò rẹ̀ pé ẹ̀yin àfáà sáfáà náà lélẹ́yìí òun lédì yìí o ń ló pè wá wàhálà ló pè wá. tẹ́ ẹ bá ti rí àfáà tí ń báyé pọ̀fọ̀ tàbí tẹ́ ẹ bá ti rí àfáà tẹ́jọ́ ń pàdé nílé ìyá tẹ́jọ́ lè múmú ẹ̀tún náà sí rí ẹ̀ ẹ̀yin ẹlẹ́bọ mo láìkí tẹ́ ẹ sọ tẹ́ ẹ bá lè ṣe ẹ máa ṣẹ̀sìn yín káwa náà máa ṣẹ̀sìn wa ẹ̀sìn ọ̀fàjà yìí nǹkan ní ìyókù àjọ máa ṣe pọ̀ láyé ó la fi ń sọ fún àwọn tí ń pariwo pé a lè ṣe unity ẹ̀sìn ẹ̀sìn ò ṣe a lè unite níbi ẹ̀sìn a lè unite níbi ẹ̀sìn níbi social issues láti lè unite political issue a lè unite societal issue a lè unite family issue a lè unite but religious issue ẹ má jẹ́ kẹ́nìkan wọ́n fẹ́ kọ́ tẹ́lẹ̀ fún yín a lè unite apadà sí burúkú tí mùsùlùmí fi máa bọ̀gún ọlọ́run níjọ́ bá mi apadà sí burúkú tí mùsùlùmí fi máa bọ̀sùn ọlọ́run níjọ́ bá mi apadà sí burúkú tí mùsùlùmí fi ń sín gbẹ́rẹ́ ọlọ́run níjọ́ bá mi apadà sí burúkú tí mùsùlùmí fi máa sọ àsọ̀rọ̀ ọlọ́run níjọ́ bá mi apadà sí burúkú tí mùsùlùmí fi máa sáwó ọlọ́run níjọ́ bá mi apadà sí burúkú tí mùsùlùmí máa fi sẹ́fá ọlọ́run níjọ́ bá mi apadà sí burúkú tí mùsùlùmí fi máa bọ̀sùn ọlọ́run níjọ́ bá mi apadà sí burúkú tí mùsùlùmí fi máa bọ ajé ọlọ́run níjọ́ bá mi. so ẹ̀yin ẹlẹ́gbẹ́ náà lè jáde ẹ wá pé bọ́lá jẹ́ pé àpàdà sí burúkú ní Islam lọ́dọ̀ tí náà ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ ìjẹ́ ẹ̀sìn kọ́ nìyẹn. I am saying my own, you can say your own. You cannot sue me because of what I have said, and the vice versa. I cannot sue you if you rebuke Islam, if you reject Islam. Ìjà ẹ̀sìn kọ́ nù. But kọ́ wa gbá mi mú kọ́ ọmọ ní ẹ̀rọ àlùmọ́dúrà.